Àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń fa oko ìbọn ní ọwọ́ ti bà látàrí ṣíṣe ìpèsè àwọn ohun èlò ayédèrú àtọwọ́dá ọtí mímu jáde ní ìgboro ìlú Èkó. Ṣèbí wọ́n sọ wípé ìlú tí kò lófin lẹ̀ṣẹ̀ ń fọwọ́ rápálá kiri ibẹ̀. Èyí ló mú kí àwọn aláṣẹ ìlú gbéra sọ ní ọjọ́ Jímọ̀ tòní fi ọwọ́ ṣìnkún òfin mú àwọn afurasí méjì tí wọ́n lọ́wọ́ nínú àwọn ìwà tó lòdì sáwùjọ ṣíṣe ìpèsè ọtí ayédèrú àtọwọ́dá ní agbègbè ọjà oko àárín tó wà ní Erégùṣù l'Ékòó. Aṣáájú táwọn afurasí ọ̀daràn tí wọ́n ń ṣe ìpèsè ọtí ayédèrú àtọwọ́dá ọ̀hún ni àwọn ẹ̀ṣọ́ adámọ̀lẹ́kùn ìwà tó lòdì sáwùjọ kọlu agbègbè tí àwọn ènìyàn náà ti ń gbé ṣe iṣẹ́ láabi wọn, níbi tí ọwọ́ ti ba ẹni ọdún 41 tí wọ́n jẹ́ ẹ̀yà Ìgbò tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emeka Ogbujifor àti ọ̀gbẹ́ni ẹ̀yà Ìgbò kan náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Desmond Shima ẹni ọdún 31. Wọ́n ń dára bí èèbó aláwọ̀ funfun tó ń ṣọlá nínú àgbàlá. Bẹ́ẹ̀ ni àwọn ìyókù afurasí ọ̀hún ni wọ́n fi pápá bora ó di òòlọ òyàgò tí wọ́n fi sá àsálà mọ́ àwọn ẹ̀ṣọ́ adámọ̀lẹ́kùn ìwà ọ̀daràn náà lọ́wọ́. Ṣùgbọ́n látàrí iṣẹ́ takuntakun táwọn agbófinró ọ̀hún ni wọ́n gba ọ̀pọ̀ yanturu onírúurú ìpèsè ọtí ayédèrú àtọwọ́dá àti àwọn ohun èlò tí wọ́n fi ń ṣe ìpèsè ọtí ayédèrú àtọwọ́dá ọ̀hún tó pọ̀ lọ́pọ̀ yanturu. Nínú àwọn ọtí alágbára tó bọmọlẹ́rù náà ni a ti rí Jack Daniels, Blackberry, William Lawson, Jameson, Black Label àti Remy Martin ló jẹ́ àwọn ọtí alágbára tí wọ́n gbà ní ọwọ́ àwọn ọ̀daràn afurasí náà. Bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n ní mélòó lẹ fẹ́ kà nínú eyín Adépèlé, ṣé ó ní gbọ́rọ̀ iwájú ni tàbí ti kùkùté eríkì ẹ̀yìn ní ká sọ. Bẹ́ẹ̀ ni ìṣèwádìí ló ṣàfihàn wípé àwọn afurasí náà ń ta ọtí ayédèrú àtọwọ́dá fún àwọn oníbàárà wọn ní ìlú Kútọ́nù ní Benin Republic, èyí tí ìṣèwádìí ń túbọ̀ ń fi ojú afurasí náà hàn lórí àwọn iṣẹ́ láabi wọn fún ṣíṣe ìpèsè ọtí ayédèrú àtọwọ́dá. Bákan náà ni ọwọ́ tún ba àwọn ẹ̀yà Ìgbò tí wọ́n jẹ́ ẹni ọdún 15 àti ẹni ọdún 17 tí ọwọ́ bà ní orílẹ̀-èdè Ghana fún ìwà ṣíṣe aṣẹ́wó. Bákan náà, kí ìwà ọ̀daràn má bàa di ohun òṣègbè bẹ́ẹ̀, èyí ló mú kí àwọn ẹ̀ṣọ́ adámọ̀lẹ́kùn ìwà ọ̀daràn ìlú ní àsìkò tí wọ́n wà lẹ́nu iṣẹ́ wọn tí wọ́n yàn láàyò ní dédé aago 10 òwúrọ̀ ọjọ́ Jímọ̀ tòní fọwọ́ ṣìnkún òfin mú afurasí ọ̀daràn tó ń ba ọ̀pá iná mọ̀nàmọ́ná tó wà ní ẹ̀bá pópónà márosẹ̀ orí afárá 3rd Mainland Bridge jẹ́. Afurasí ọ̀daràn ọ̀dọ́kùnrin ẹni ọdún 18 tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mubarak Abdullahi tó ń gbé ní agbègbè alágbára kan tí wọ́n pè ní Makoko tó wà ní ìlú Èkó ni wọ́n fi ọwọ́ ṣìnkún òfin mú látàrí wípé ọ̀dọ́kùnrin ọ̀hún palẹ̀mọ́ ìṣàfọwọ́ra iná mọ̀nàmọ́ná ẹ̀bá ojú ọ̀nà tó wà ní agbègbè náà láti lè dá ìpalára fún àwọn arìnrìn ojú ọ̀nà agbègbè ọ̀hún. Ọwọ́ àwọn adámọ̀lẹ́kùn ìwà ọ̀daràn náà ló bá ọ̀dọ́kùnrin náà ní dédé aago 10 òwúrọ̀ òní. Olùṣàkóso táwọn ẹ̀ṣọ́ adámọ̀lẹ́kùn ìwà ọ̀daràn Ọláyínká Ẹgbẹ́yẹmí ní nǹkan bíi ọ̀sẹ̀ díẹ̀ ló dá àwọn ẹ̀ṣọ́ ọlọ́kadà májámájá síta láti mójútó ètò ààbò agbègbè tí súnkẹrẹ òǹfàkẹrẹ ti ń fọ́rálẹ̀ àti àwọn agbègbè òmíràn tó wà ní ẹ̀bá ojú ọ̀nà pópónà márosẹ̀ káàkiri ìlú Èkó. Kò jẹ́ bó ṣe jẹ́ fún ìròyìn tòní.